Assalamu alaikum, ẹ káalẹ́ o. Èmi ò ní sọ orúkọ mi. Mo rí information yìí. Ẹnìkan náà pè mí láti Kánò nínú àwọn ọ̀rẹ́ wa tó jẹ́ pé wọ́n ti miss Hausa. Ta lè jọ gbé ń bẹ̀ yẹn. Information yẹn ni wọ́n á pè mí pé pé ó ń lu ọmọ wa mọ́lé mi ò sí ní Nàìjíríà báyìí. Ó wá ní kí n gbìyànjú kí n dákun kí n sọ fáwọn èèyàn wa tó wà nílé wípé ká ṣọ́ra pẹ̀lú àlejò Hausa gbígbà táìmù yìí torí pé èèyàn bọ́lọ̀ wò pé Hausa kan ti gbọ́dọ̀ yẹn ti pẹ́ torí pé gbogbo àwọn tí ń wọlé nísìnyí wọ́n ti pín bọ́ǹbù lé wọn lọ́wọ́. Àwọn Hausa Fúlàní tẹ́ rí wọ́n ti pín bọ́ǹbù lé wọn lọ́wọ́. Àwọn míì kàn lè wá bí èpá àwọn wá rè kánná àbáwọn ṣe kínní òun fẹ́ yàgbé àbáwọn fẹ́ ṣe kínní ẹni Hausa ibẹ̀ ti rí iná ọgbọ́n kan máa ṣe wúrúwúrú ẹ mọ̀ jẹ́ ká parọ́ fúnra wa bọ́ǹbù wọn fẹ́ rí mọ́lẹ̀ o. Wọ́n sọ pé ó dé kọ̀ọ̀kan ní jẹ́ ọ̀kan yẹn ní o. Ọlọ́run ní yára àìdánilẹ̀ Yorùbá nǹkan tí wọ́n mí ní information tí wọ́n pass ní kọ́dà mo béèrè débi ẹ́ pé mo tún béèrè lọ́wọ́ ẹnìkẹ́nẹ́ òun tọ̀ òun náà ń ṣiṣẹ́ bíi iṣẹ́ ní insecretariat ibẹ̀ nínú ẹ̀ ní ṣiṣẹ́ òun náà wá fún mi ní information yẹn pé over 300 people làwọn Hausa tó ti send sílẹ̀ Yorùbá báyìí tí wọ́n ń bẹ kò sí nǹkan tí wọ́n gbé wá bọ́ǹbù wọn fẹ́ mọ̀ rè mọ́lẹ̀ kọ́dà bí èpè à ń lọ ní oko àbí kẹ̀kẹ́ àwọn gba àlùbọ́sà lóko wọn ní ká mọ ṣọ́ra nítorí pé ìwà àkà ni wọ́n ń gbé wá ní síntàmì yìí. Ìdí tèmi ní àfihàn pé kí ni òótọ́ ni nítorí pé dáìgbà tí táàmù gbà tí wọ́n bẹ̀rẹ̀ kíní Kano State nígbà mọ̀ Kano Boko Haram kì í rí ẹlòmíì jẹ́ pé tí wọ́n gbé bí ègbé wọn fa kí ọ̀dà dání ẹmọ́jà apá fúnra bọ́ǹbù ní bẹ́ẹ̀ àìmọye ibi tí wọ́n bọ́ǹbù tí kí n tó kó ń bẹ̀rẹ̀ tọ́yẹ́pọ́lọ́run bá ó dóòlà mi àgbàmọ̀ pé bọ́ǹbù tí wọ́n gbé bíi kí ọ̀dà kékeré báyìí nímú wọn kẹ̀ wálẹ̀ wọ́n gbélé omi láàrin páàkì ń bẹ ní Kano State New Road wọ́n ń pè páàkì àwọn ọlọ́sídọ́ọ̀sì wọ́n gbé kalẹ̀ ń bẹ kọ́dà àwọn yẹn kọ́dà ọlọ́ọ̀bá yóò ẹnìkẹ́ lọ́wọ́ àrí ibi tí ń gbélẹ̀ wọ́n fi mú gbà wọ́n mú wọn tù wò bọ́ǹbù ni Ọlọ́run ó dóòlà wa ẹ jẹ́ ká dóòlà ọgbà Yorùbá yìí dákun ẹ máa ń ṣí ẹ̀ kíní kí oníkálukú rí o. ẹ fọwọ́ kàn síbẹ̀ ẹ fọwọ́ kàn síbẹ̀ ẹ fọwọ́ kàn. Ó yá kí ló ṣẹlẹ̀ sílẹ̀. Gbàtà ti wà ní ọkùnrin mọ̀ wá lẹ́yìn àwa mẹ́rin lọ wà lẹ́yìn so gbà tí driver wá ṣe mistake so ẹ̀mí wá rò pé bí ó fẹ́ ṣubú ni àti mo wá ní kí ló ṣẹlẹ̀ gbà ẹ́ ni mo wá gbé force pé kò tẹ̀rẹ̀ èṣù. Ta ló sọ bẹ́ẹ̀? ẹ̀ tó sọ lélẹ̀. Ó wà lára àwọn wo ó wà lẹ́yìn opposite city àwọn bọ́ọ̀sì àwọn Fúlàní yìí. Tí wọ́n ṣe kí ni? Wọ́n wá sọ pé kò tẹ̀rẹ̀ èṣù. Àwọn Fúlàní tí wọ́n ṣe kí ni? Ó ní kò tẹ̀rẹ̀ èṣù tó bá ti pé kò tẹ̀rẹ̀ èṣù ó ní kò dá mọ́tò dúró. Dá mọ́tò dúró pé àwọn kẹ̀kì tó wà wájú pé wọ́n dá mọ́tò tó ń bọ̀ yìí dúró. Sọ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ̀ wọ́n wá dá wa dúró nìyẹn. Ṣé ká tó dúró yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá pọ̀ ní afọ́sìtì wá bá wa. Ṣé bí wọ́n sọ pé chẹ́ẹ̀lẹ̀ wọ́n gbọ́ owó kúdíkúdí. Sọ bí tí wọ́n bẹ̀rẹ̀ tó ń bẹ̀rẹ̀ fíìmù nìyẹn. Fíìmù wọ́n bẹ̀rẹ̀ tó ń gbọ́ wọ́n bẹ̀rẹ̀ tó ń nà wá nìyẹn. Sọ eléyìí wá tẹ̀lé ọkọ mi. Èwo? Léyìí. Èwo? Ó ní. Èwo ẹ fọkàn yẹn náà. Eléyìí wọn ló wá tẹ̀lé ó ní. Ó tẹ̀lé tí ìfọwọ́kàn ẹ dúró bẹ́ẹ̀ yẹn ẹ dúró bẹ́ẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ tó ń tẹ̀lé tó ń sa tó bẹ̀rẹ̀ tó ń tẹ̀lé. Pé kí ni? Kí ló sọ? Kí lè sọ? Ó sọ̀rọ̀ bó ti níbi tẹ̀ mí wá lẹ́dàn bí tí mo lẹ́nu bẹ̀rẹ̀ tó ń tẹ̀ òun lé ṣé òun kẹ́ òun wá ń sáré òun wá fẹ́ lọ fèsì àwọn ọ̀rọ̀ pàpọ̀ tó pé ogun ṣẹlẹ̀ lẹ́yìn o. So mi ìwà rí fíìmù. Ok, ibo ni ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀? After àti kúrò ní Ìkirè náà àti fèsì sí àti fèsì àti dé ìlú kan tó jẹ́ pé fọ́gá wà ń bẹ̀. So after fọ́gá òun. Ní express àti kọjá ní fọ́gá. Kí ni wọ́n gbà lọ́wọ́ ti yín? No báàgì mi owó tó wà ń bẹ̀ ni wọ́n mú àti fóònù mi. Fóònù mi báàgì mi ká wà bí. So owó 8,000 pẹ̀lú fóònù mi wọ́n mú lọ. So gbogbo àwọn ọjà kẹwọ̀ tó wà mí wọ́n á dà sílẹ̀ lẹ̀. So nínú gbogbo àwọn táwọn àbí ìsìn àwọn méjì yẹn lè fi lẹ́nàwọ́ sí pé wọ́n wà ń bẹ̀. Ẹni tó sọ̀rọ̀ wọn náwó sí bọ̀tí adáhùn eléyìí bá wọ́n change aṣọ ni. Eléyìí change aṣọ tó fi ṣẹ́ lánàá lé. Eléyìí náà wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Ẹnáwó sí yẹn náà wọ́n kàn. Wọ́n ti change aṣọ kí aṣọ gbogbo wọn lo something like that black something. Ó wá di mélòó tẹ ẹnáwó sí báyìí? Ó wá jẹ́ mẹ́ta. Ó jẹ́ mẹ́ta. Ok. Jẹ́jẹ́ là ń lọ àṣàrò nínú àwọn ojú ọ̀nà kan nìkan. Ojú ọ̀nà bo? Ojú ọ̀nà Ìbàdàn sí. Níbo lẹ́yìn lọ ń gbà yẹn? À ń lọ ilé ìsàgbàdà ni. Ok, àwọn wo ló wá dá yín dúró? Àwọn Fúlàní ni o.
Jẹ́jẹ́ wa là ń lọ ìyẹn sáré gbébọn tí a yìn tí a dẹ̀ dá wa dúró náà bẹ̀ sí lù wá náà yìí já gbogbo wa sí sàlẹ̀ náà á lù. Nínú ẹgbọ́ ìwà nínú àwọn tó wà níbí èwo ló wà nínú àwọn tó dá yín lọ́nà ẹ lọ fọwọ́ kàn ẹ fọwọ́ kàn síbẹ̀ kẹ́ kọjú síbí eléyìí wà níbí àbí sásọ tó wọ̀ náà nìyẹn ok ẹ farabalẹ̀ wọ àwọn tó kù èwo ló tún wà níbẹ̀ nínú wọn. ok ok kí ni wọ́n wá gbà lọ́wọ́ yín. wọ́n gba pọ́ọ̀sì wa wọ́n gba owó èmi inú báàgì mi 700 naira ló kún bẹ́ẹ̀. èló ni wọ́n gbà èló náà gbà lọ́wọ́ yín. àti àpò kan 700 naira. 700 naira náà gbà lọ́wọ́ yín fóònù ńkọ́. wọ́n gba fóònù náà. ok. Muhammadu. Stay like that. Mutane ko aka ma wani mutum aiki na ba mutum driver da wani mutum muna so ka ga mu gaskiya. Abun da na san wallahi shine zan ga maka. Okay. Wallahi ba zan yi maka ƙarya ba wallahi. Ba na so ƙarya ne. Wallahi ba zan maka ƙarya. Gaskiya abun da na sani wallahi sun bace mun amma tare ne mun zo aiki gaskiya. Amma ni kafin mun zo aiki sun bace mun ba sani ba sun samu mutum ba su samu ba. Sun samu ba su samu ba wallahi ba sani ba. Amma aiki na ku aiki kidnapping ne. Aiki kidnapping ne. Gaskiya ne oga in ba je garan je da sun jawo wani ba wallahi ban taɓa yi ba. Wallahi ba sana'a na ba. Okay, bidin ga naka ba. Na su ne. Na su Fulani ne duka. Okay, su Fulani ne. Fulani nawa ne? Su mutum shida ne. Shida. Hausawa nawa? Ni kadai ne. Kai kadai ne Hausawa. To ina ne suna su shiga yanzu? Oga sun san daji sun sa. Kai kuma da kasin ya tun da ku ne tare. Kuma ake na mutum kuma da kasin. Wallahi sun bace mun. Sun bace min. Bidiga nawa ne? Bidiga nawa ne? Bidiga guda biyu ne. Wani irin bidiga ne? Batir. Wani irin bidiga? Batir. Wanda kun gani a nuna din. Wani irin wannan? Irin wannan? Irin wannan? Ne ban taɓa rike wannan ba. Ba su da ma wannan batir. Ba su da wannan? Mai batir ne. Ba su da wannan? Ba su da wannan ka duba da cewa ba su da wannan? A'a ina ni ban ma san wannan ba wallahi. Okay. To. Mojú ẹ̀ rárá irọ́ mojú ẹ̀ bá ṣe ń ṣe kíní ẹ̀ sí ọ̀tọ̀ níbi tí wọ́n ń wò ń gbówó náà sí bí wọ́n ṣe. Muna so ka gamu wuri da zamu gani mutane wannan mutane ko yanzu. Gaskiya oga ba zan ɓoye maka ba za ku. A nan ya gama ka yanzu. Ba za ku gamsu ba gaskiya saboda ba su gaya mu inda suke ba. A nan ya kama ko yanzu. A nan ya kama ka yanzu. Nan gefen garin gani. Yan gefe ya cikin daji. Nan ba ke gari ba saboda ni ban san gidan nan ba. Okay. Wani ke tsaron ka da su.